ẹni ọba lè kú kó kú o, ẹni ọba lè kú kó kú, ẹni ọba lè kú kó kú o, ẹni ọba lè kú kó kú. Ìgbòho dòṣà ó ti gbàdé wọ̀lú, ẹni tó bá wọn bí wọn lọ gbókùn so, ẹni ọba lè kú kó kú, ẹni ọba lè kú kó kú o, ẹni ọba lè kú kó kú, ẹni ọba lè kú kó kú o, ẹni ọba lè kú kó kú. Ìgbòho dòṣà ó ti gbàdé wọ̀lú, ẹni tó bá wọn bí wọn lọ gbókùn so, ẹni ọba lè kú kó kú. Ọmọ Yorùbá àtàtà ẹ kú dédé àsìkò yìí. Ó ti padà wá dòun, ó ti dayọ̀, ó ti dijú. Ẹ wo ọmọ aládìkún ó ti fakọyọ. Ó jẹ́wọ́ ọmọ kan Yorùbá ẹjẹ́ járe tán pátápátá. Bàbá ti wà ní Finland. Kí ló lọ ṣe ní Finland? Ẹ máa gbọ́ gbogbo ẹ̀ lónìí. Kí ló sì sọ lónìí? Gbogbo ẹ̀ ló ń bẹ lórí ètò. Ṣebí mi a máa sọ wípé bá a bá fẹ́ yan síájú ẹ̀jẹ̀ àmọ́wé èèyàn tá a tẹ̀lé kọ́mánìkan lọ pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ bàbá wa Pòfẹ́sọ̀ Bánjí Akíntóyè àti gbogbo àwọn èèyàn. Ẹ wá gbọ́ ẹ̀jẹ̀ kó yé yín dáadáa. Ọmọ aládìkún nìkan kókó ló lọ. Koiki Media wà ń bẹ̀ pẹ̀lú ẹ̀. Rí i pé mi náà ti wọṣọ tán báyìí. Zoom area làwọn wà báyìí. Bọ́yọ̀ sọ́kadà dé Finland àbí kẹ̀kẹ́ márúwá àbí kórópè ẹrù bí tẹ́ẹ̀fì mọ̀ gbogbo fídíò ẹ̀ ní máa gbé wá fún yín. ẹ̀yin fọkànbalẹ̀ ẹ wò ó tẹ́ ẹ bá rí bí wọ́n ṣe ń lọ kẹ̀kẹ̀kẹ̀ tí wọ́n kí ọmọ aládìkún káàbọ̀ pẹ̀lú àwọn tó jọ ọ lọ. Ara àwọn tó bá pàdé ń bẹ̀ P-Square ń bẹ̀ ń bẹ̀ Osita tí gbogbo èèyàn mọ̀ sí Akínà Pọ̀pọ̀ àwọn eléré orí ìtàgé ni gbogbo wọn ló bẹ́ ń kalẹ̀. Ẹ wò ó kọ̀tán síbẹ̀ gbogbo ẹ̀ ní máa gbé wá hàn yìí kẹ́ wá gbọ́ bó ṣe ń lọ. Òní òde yìí ni ìpàdé ó bẹ̀rẹ̀, òun ni convention bẹ̀rẹ̀. Àtàlẹ́ àná òun ni bàbá ti wà ń bẹ̀. Àní ká wí bẹ́ẹ̀ ká ṣe bẹ́ẹ̀ ká sọ bẹ́ẹ̀ kó rí bẹ́ẹ̀, òun ni ìyàn ọmọ èèyàn. Ẹ wò ó ibi tá a ti máa bẹ̀rẹ̀ kí máa kọ́kọ́ gbé wá kẹ́kẹ́ kọ́kọ́ wá gbọ́ nǹkan tí agbẹnusọ olóyè sọ léyìí tó jẹ́ pé wọ́n máa ń ṣe ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí wọ́n bá gbọ́ ẹnìmíràn ni wọ́n sọ bẹ́ẹ̀ ni wọ́n ò ṣe bẹ́ẹ̀ tẹ́ fi mọ̀ wípé òbí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ láṣíwájú tiwa táwa ń wò níwájú báyìí ọmọ Adéyẹmọ. Iná ìmúṣẹ kọ́kọ́ kan ni pé ẹni bá lè kú kú. Ìgbòho dòṣà ó gbádéwọ̀lú torí bó ṣe ń débẹ̀ bẹ́ẹ̀ là gbogbo àgbáyé mọ̀ wípé eléyìí declaration níbejì lọ́ máa jẹ́. Ẹ wò ó máa ṣọ́ọ̀kì gbogbo yín àwò yàtọ̀ sẹ́yìn ọmọ Yorùbá tí a ti ń retí tẹ́lẹ̀ àwọn ọ̀tá àwọn tó ti mú sọ pé kò lè ṣeé ṣe kò lè wáyé. Ẹ ṣe kí ni ẹ bọ́ wọlé. Àtàwọn ọmọ Ìgbò àwọn onísọkúsọ láàrin yìí, those of you that can talk among the Igbos. Yorùbá you cannot associate with Yorùbá, you cannot associate with Yorùbá, but 50-60% of your properties are Yorùbá land, or 70%, if not 90, are Yorùbá land. Àwọn tó ń sọ̀rọ̀, those that are speaking like that, they are not original Igbos. They are suffering and smiling set of people. Ẹ wo bí èmi ò sọ òyìnbó lórí ètò. Yorùbá mo wà fún and I'm not checking. Mi ò ẹ̀rù ọ̀bà mi. Ẹ gbọ́, ohun tí mo gbìyànjú àti sọ níbẹ̀ yẹn ni pé torí àwọn tí wọ́n ń sọ̀rọ̀ pé kíní kan ìgbà àgbogbo. Àwọn kan tó ń ṣe fídíò lòdì sí ìran Yorùbá nínú àwọn ọmọ Ìgbò yìí, ìyẹn kọ́ làwa ń sọ. Àwa ò ní ṣe fídíò lòdì sí wọn. Tó bá jẹ́ pé ká wò ó àwa ló yẹ ká máa sá fún wọn.
ṣùgbọ́n ìṣọ̀kan ló lè mú wa débi tá à ń lọ. Ara ìlé ní ìgbésẹ̀ tí olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣàgbéyé àti gbogbo àwọn tí wọ́n jọ ń ṣiṣẹ́ pọ̀. Ẹ máa bá mi da fídíò yìí sí gbòòrò ayé ẹ̀yọ́, ẹ bá mi dà á sí gbòòrò ayé, ẹ bá mi jù ú pé ọmọ Adéyẹmọ ti kalẹ̀ sí Finland, ó ti wọlé níwòye alẹ́ àná gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́. Ẹ má sì gbàgbé, ẹyẹ bẹ̀rẹ̀ láti bí nǹkan tí agbẹnusọ bàbá yìí sọ ní ìwòye alẹ́ ìjẹta, tí gbogbo wa wò pé ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́, ǹjẹ́ yóò túrù àbí kò túrù. Ẹ gbọ́ nǹkan tó sọ, ẹ sì gbọ́, ẹ máa wá gbọ́ nǹkan tí àwọn ọmọ Biafra fúnra wọn, ìyẹn ẹni tó jẹ́ chief of staff, ṣé mọ̀ pé béèyàn bá débì kan, olóríire àti olóríire àwọn ni wọ́n máa ń kóra wọn pọ̀. Àmọ́ lérí ibú tó bá fẹ́ wà ní wọn a máa dàgbò bí ó ti wù kí wọ́n mú ìtàmọ́ Ekpa tó. Àwọn èèyàn yìí dìtámì, wọ́n ṣèpinnu wípé kò sọ́gbọ́n tẹ́ ẹ lè dá, wọ́n lẹ ojúkú tẹ́ ẹ gbàgbẹ́ lọ. Ìkánú wà ní DSS kọ̀ọ̀kan wọn, ẹ̀kọ́ wà ń bẹ̀ yóò sì jáde. Ẹ̀gbẹ́ bá mọ́ Ekpa láì mọ́ ìtara. Dàdú ní dààbò ti wá bá ìjọba Tinubu báyìí, la ṣe ń pariwo fún bàbá yìí pé ọmọ aládé ni ẹ̀, ọmọ aládé ọmọ èèyàn gidi ní ẹ̀yẹ́rẹ́ ló ti jáde, ìran Yorùbá yẹ́rẹ́ láti wá. Ohun tó tọ́ tó yẹ ká ṣe ni kò jẹ́ àṣe lásìkò. Já fi ọ̀bẹ pín kínní ìlọ́gbọ̀gba, jẹ́ ká pín bó ti yẹ ká pín, jẹ́ ká là á bó ti yẹ ká là á lẹ́rọ̀ kó tó di pé yóò yíwọ́. Pépé kàràkìtà tó ń sá káàkiri táyé wá bẹ̀rẹ̀ sí ní gbó ẹni tẹ́nu ọ̀rọ̀ tọ́ tó ń sọ̀rọ̀ sí Bọ́lá Tinubu tọ̀rọ̀ tọ́ sí lẹ́nu. Ẹ̀yin lẹ́fà àwọn onílù ló máa ń lù, ìwọ ló fà gbogbo lẹ́sẹ̀. Òṣòrùn wájú ọ̀mọ́ ti pàkọ́, ìwọ ló fà á. Òṣòrùn wájú ẹ̀ṣọ́ ọ̀mọ́ ti pàkọ́. Nígbà tí àwọn bìrìtìkó ti sọ ẹ̀gbọ́, ẹ̀yin náà tó wà tún sọ pé tó bẹ́ẹ̀ náà lẹ́fẹ́ orí ẹmúrun wájú ẹ̀ṣọ́ ọ̀mọ́ ti pàkọ́. Instead kẹtù ìwọ ti pàkọ́ àti wájú ẹ̀ máa lọ lọ́tọ̀ọ̀tọ̀. Ẹgbọ́n nǹkan tí agbẹnusọ olóyè Ìgbòho sọ ṣáájú. Bí ẹ bá wá tún kúrò ńbẹ̀, màá wá gbé yín lọ síbi fídíò àwọn bí olóyè Sunday Ìgbòho ṣe wọlé sí Finland, bí wọ́n ṣe ń kí bàbá káàbọ̀. Àwọn tẹ́ ẹ̀ bá pàdé ńbẹ̀, àwọn ọ̀tọ̀kùlú èèyàn, nígbà tí wọ́n kúrò ńbẹ̀, wọ́n ní wọ́n fẹ́ lọ rí PM Prime Minister Biafra, PMB Prime Minister Biafra, wọ́n ní wọ́n fẹ́ lọ rí. Ẹ wá gbóhùn olóyè Sunday Adéyẹmọ náà, máa gbé fídíò ẹ̀ wá fún yín gbéléjà kẹ́ ẹ rọra gbọ́ nǹkan tí bàbá yìí sọ. Torí tíṣọ ní báyìí náà wọ́n ní ká máa pa àwọn nǹkan kan mọ́. Torí yìí ẹ má bínú, ohun tí mo mú wá fún yín is an authentic information. Àmọ́mọ́ mo eléyìí wá kẹ́ lè bá a mọ̀, torí àwọn kan tó parí àti súlòdò. Àwọn kan sọ pẹ̀lú good intention tí wọ́n fẹ́ kọ́mọ Yorùbá ọgbọ́n bí i, tí wọ́n sì gbé wọ́n ṣe sọ̀rọ̀ bí i, ó dàbí pé a slow bẹ́ẹ̀ ni wọ́n mú ọgbọ́n wá. Àwọn kan nìyẹn, àwọn èèyàn dáadáa nìyẹn. Ṣùgbọ́n àwọn kan wà ẹlẹ́gàn èèyàn ni wọ́n, torí wọ́n fẹ́ pẹ̀gàn ni wọ́n ní kí lẹ́lẹ́ ṣe gan ẹlẹ́gàn. Irú wọn bí wọ́n bá rí bíríìjì, tí wọ́n bá kọ́ bíríìjì wọ́n á ní tí ayán bá gùn bíríìjì, tó bá gun bíríìjì ọ̀hún yóò gbó. Àwọn èèyàn bẹ́ẹ̀ nìyẹn, àwọn ọ̀rẹ́ kejì nìyẹn. Ẹ kọ́kọ́ gbọ́ nǹkan tí. Once again, kudos to all the Biafrans and all those that have stood with this particular event. And also confirm that it has been a
má bínú ọwọ́ mi tẹ̀ kankan bẹ̀. From this evil contraction country known as Nigeria. What I want to say is that the COIs have given us the hope, just as Simon has always prepared for this. My question to the COS is, as much as the event of the last couple of days is exactly almost a week now, which is going to be tomorrow, can we all still be very listen to you before the breakup of the tweet? I wasn't expecting it to come out, but I realized that it came back, which is very good. The event coming up is a big event, and I'm sure the world is looking forward to that. That is the major reason why Simon was kept where he is, and I'm very proud. Ó dàbí pé ọ̀rọ̀ yẹn yé yín dáadáa. Very proud to know that the event is still going ahead. Can we say to the international community that nothing will change? I know you. Emphasize on it, and I want to call the international media that are listening around the world. The event that is coming up from the 29th up to the 2nd will go ahead, as it has always been said by the PM. That's the first question. Ekpa, Thank you so much, Dr. Lydia. And my greetings to our own Sunday Bowl. Thank you so much for what you've been doing. Shaibo. Again, Oh, shut. what we do is to make the world a better place, and we will continue to do that. Darkness will never take over light. So the redeclaration of Biafra is a life and death matter. Nobody can tamper with that. As I speak with you, over 400 Biafrans are already inside Finland. Shaibo. It is as planned. No distraction, no change. Thank you so much. So much COS one more time. Okay. And I can also confirm that in the last week, Dr. JEWO is fully behind, the cause for the Biafra. Nothing has changed. And we remain adamant that our good relationship will remain as it is. I can speak on his behalf as a spokesman, and I can tell you that in the last couple of days, we've been speaking behind the closed door. We're fully behind the Biafra, and we will remain fully engaged. Like I have said, that whatever step that the Biafra will be taking, we will also continue to stay. Ọmọ Yorùbá ṣe bẹ́ẹ̀ gbọ́ eléyìí ni ọ̀rọ̀ tó jáde ní nǹkan bíi ìjẹta kìíní ló ń ṣe mẹ́nàmọ́ná. Ohun tó wà nínú ọ̀rọ̀ ọ̀hún ò ju wípé ẹ ti gbọ́ nǹkan tí chief of staff ni wọ́n sọ ìyẹn ní alẹ́ ìjẹta wípé tó lóye Sunday Igboho bá bọ̀ kó máa bọ̀ kí gbogbo àwọn pé ó ní life and kidney death ìtàkìkú tìyè làwọn wà. Ẹni bá fẹ́ pa àwọn ní Finland kí wọ́n máa bọ̀ kán wá pa àwọn mọ́bẹ̀. Tó bá jẹ́ àwọn tó fẹ́ dúró nílé ni wọ́n fẹ́ pa kí wọ́n lọ pa wọ́n. Olóyè Igboho wá jẹ́ kó yé wọn nípasẹ̀ agbẹnusọ wọn Koiki wípé digbí báyìí òun ni Yorùbá wà lẹ́yìn wọn. Ẹ̀yin ọmọ Yorùbá kan tẹ́ ẹ máa ń sọ pé kí la wà lẹ́yìn Ìgbò fún. Akíkanjú kan ò lóògùn ṣẹ́ o, àtìlẹ́yìn ní máa ń pọ̀ jù. Ẹ̀wọ̀ ìran mẹ́ta ni wá.
ṣùgbọ́n àwọn àgbààgbà wa ti kún wa sílé mẹ́fà tá a bá wá fẹ́ lọ ìran mẹ́tẹ̀ẹ̀ta yìí gbọ́dọ̀ jókòó. Bẹ́ẹ̀ ni eléyìí tí àwọn Biafra ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí àti di méjì báyìí, àwọn kẹta náà ti dúró. ẹ ṣàgbọ́ àwọn náà àwọn fídíò wa tá a ti ń gbé wá fún yín bí báwọn náà ti dúró àwọn àdúgbò papọ̀. àwọn yòókù yẹn lára wa náà ti ń yọ wọ́n, ara àwa ìyá mẹ́ta yòókù ni wọ́n ti yọ wọ́n. ṣé kò yé yín? gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá lẹ́ta mú pẹ̀lú Ìgbò ẹ̀yin lẹ fà á. ṣé àwọn ará Èkó nìsín wọ́n máa bá Ìgbò jà á ní kíní kan nígbà tẹ́ ẹ̀ ń talẹ̀ yín fún wọn ń kọ́? nígbà tẹ́ ẹ kú gbogbo ogún ní àwọn bàbá yín torí owó tẹ́ ẹ tà á, ẹ wá padà wá rèétí ṣọ́ọ̀bù lọ́wọ́ wọn. ṣé wọn yìí ṣe ẹ kó wọn dà sí House of Assembly, ẹ kó wọn sí local government. àwọn ọlọ́pọ̀ jù láàrin teacher, civil servant in Lagos State. àwọn ọlọ́pọ̀ jù láàrin márúwá apájọ tí wọ́n tún máa ń sọ fún yín pé Lagos is no man's land, bọ́ ibẹ̀ kọ́ là ń lọ lónìí. ẹ mọ̀ pé lórí ètò àwòfẹ́ Pavilion TV àtàwòfẹ́ TV show àwa máa fẹ́ balance nǹkan kó má dàbí pé nígbà táwọn àwọn Ìgbò ti dé báyìí ó ń support Ìgbò. inú ètò ni mo ti sọ tẹ́lẹ̀. bẹ́ẹ̀ ni kó lè bá àyè ní irú ètò yìí ó yẹ ká máa sọ ìbò ní rọrùn. ìtú àti àrà tí olóyè Sunday bàbá wa Adéyẹmọ Òòṣà pẹ̀lú àwọn ìfọwọ́sowọ́pọ̀ àwọn Yorùbá Nation Team, Yorùbá World Media tí wọ́n ń ṣe lọ́wọ́lọ́wọ́ ní Finland làwa sọ fún yí báyìí. ọyá ẹ wo bí olóyè Sunday ti wọlé. tẹ́ ẹ bá ti kó síbẹ̀ kẹ́ gbọ́ nǹkan tí ẹ tún gbọ́ ọ̀rọ̀ látẹnu bàbá Finland PM, sorry Biafra PM Prime Minister, ìyẹn ni Ekpa. ẹ bá ti wá gbọ́ tán ẹ wá gbọ́ ọ̀rọ̀ lẹ́nu lóyè Sunday Adéyẹmọ Òòṣà. mi ò ní dá sí mọ́ títí tí ó fi parí. bó bá parí ó ṣeé ṣe kẹ́ ẹ padà kí n wá padà wá sọ̀rọ̀. ẹ bá mi farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ wọn dáadáa. ẹ wo bí àwọn èèyàn ti ń rọ́ wọlé, tí wọ́n ń rọ́ wọlé kìtìkìtì kẹ̀tíkẹ̀tì ní Finland, tí olóyè Sunday Adéyẹmọ Òòṣà náà tó sì jẹ́ ọ̀kan pàtàkì nínú wọn àtàwọn ọ̀sọ̀mọgbé wọn. ọyá ẹ bá ń fohùn sí ẹ tẹ ẹjọ́ wọ̀ gbòòrò ara yín lọ, ẹ pín, bẹ́ẹ̀ ni ẹ kọ́mẹ́ǹtì, ẹ láìkì, ẹ ṣe. ọyá ẹ fohùn sí, ẹ máa bá wa bọ̀. Lagos are finally entering Finland. Even people that Samanapa did not even put his mind that they will come for the Finland convention, they are all invading Finland at the moment. Finland airport is full at the moment. Osita, popularly known as Popo, is finally in Finland, and even Fino, the rapper in the Biafra, is finally in Finland, and including Rude Boy, the P Square. All of them are in Finland at the moment. Now, I will play you the full video in this very video. So if you can share this video, just do all to share it. Share it to different social media platforms. Let it go viral. Biafrans aren't joking at the moment, and if you cannot share the video, just do it to like it, give it a thumb up, so that YouTube can easily recommend it for us. Let everybody get to know what is happening in Nigeria right now and what is happening in Finland. Let a lot of people get to know what is about to happen, because if Biafra should successfully raise the Biafran flag in Finland, it is done for Nigeria. That shows that Biafran are finally gained their freedom, and that is what they're trying to do, and all of them are traveling to Finland. The embassy of Finland is full, and Finland is conveying all of them. Now, I will play you the video now. You will see everything the way it goes. You will see Biafrans that are entering Finland, and after you hear from the Biafrans that are entering Finland, many of them are still on the road, many of them are in the Finland airport and all of that. Now, you will see all of them, you will hear what they're saying, and you will see the kind of mind that they actually have and the determination they have. And when you come back, you will hear what Samanepa sent to them, the notice and the information that everybody that is traveling to Finland, you will hear everything. Just stay connected. I'm coming back again. Something else. You cannot stop us. Nigerian government cannot stop us. This is Finland airport. This is Finland airport.
are here in Helsinki. So nobody. This is the final solution to our problem. Never. Yeah, but that's why you know you can. Look at them. Yeah, but we are here. We are here. More than 1,000 people. Yes. Is here. Nobody is missing his ticket. Yes. This is arrival. We are here in Finland, and they no shaking. This is the final solution. They won. Yes. Yes. You see. We will bring you updates.